Mrs. Akintomi Abímbọ́lá o ọmọ ọlọ́jọ́ bí ó ní ó yàgbéra ní òdìdè mama gòdì ẹni tó Olódùmarè mo wá bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọba. Happy birthday to you o matron gbogbo ẹgbẹ́ lolo concept ó ti sọdún èyí náà wàá ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba kò sígbà tí wàá lò láyé ó ní mọ́sáré ọmọ kó tó dìpọ̀ lọ Mrs. Akintomi Abímbọ́lá mama gòdì ẹyin tó Olódùmarè ṣe bí lóyìnbó ló wà tó gbé ń pa wá jẹ wálé lágbára Ọlọ́run tó bá jí ire ni tó bá sùn ire ni prophet ló gbé mi débi ó ní kí n wá kí ẹ kú ọdún ó ní ṣé mo rí mama gòdì tí mo rí ìhùn oníwọ̀ládùn bá ní mọ́ mọ̀ sí ó lẹ́yìn ijó Olódùmarè tí mo rí ìhùn olóńládùn bá ní mọ́mọ́ yá ó ní Mrs. Abímbọ́lá tí mo rí ìhùn olóńládùn bá ní mọ́mọ́ bànújẹ́ ọmọ sí apá rẹ yóò sì mọ̀ọ́ká oníjẹ̀kùn kẹ́yìn ẹ̀rọ oníwàkísà kẹ́yìn aṣọ abiyamọ àbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ní ọlá sí Ọlọ́run ọba wàá pẹ́ kánrin kése wàá dàgbàjà wọn ẹni ọ̀rọ̀ ẹni ọdún babaláyé ọpẹ́ lọ́yẹ̀ ọ̀dà ẹni ọjọ́ bí ẹ bàbá lókè èèfẹ̀ ó yẹ kó yìn lọ́wọ́ ọba lógo arúgbó ọjọ́ ní dání sísáyé Ondo ní ilé bàbá ìròdù ẹ̀ kí mo gbọ́ ọ̀ma rẹ̀ ní jájá Ondo kan ìlà méjì Ondo méjì ìlà mẹ́rin ayéròhùn fẹ́ máa dọ́kọ̀ bí owó gbé so máa tọrùn bẹ̀bẹ̀ àlè adọ́kọ̀ lójú àgbàrá kí yanrin ọmọ pọ̀ sí i ọmọ amúlà méjì sójú ẹ̀yẹ ìbá tètè dáyé lé bàbá rẹ ọmọ ẹni mẹ́ta ní ìbàjẹ́ ìbàjọ́ máa lákàrà máa mọ̀ jèwówó ìbàjọ́ mo ní kúrú máa lórí wọn sẹ́nu ìbàjọ́ máa lágbẹ̀dẹ máa yá àfihàn máa dún lójú máa dún lẹ́nu ogun mi ṣùṣù lọ́nà tìrì bí ó sonírè àlè roko lé bàbá rẹ mama gold bí ó sonírè àlè yẹnì ẹnìjọ Olódùmarè bí ó sonírè àní ti gbódógbó ẹrú síwájú lé bàbá rẹ ẹrú onírè ní rọkán ìwọ̀fọ̀ onírè wọn àrògbàdà ọmọ bíbí onírè wọn rẹ múṣekélé lé bàbá tó bí ọlọ́mọ rọwọ́ níjọ alágbẹ̀dẹ ọba rọwọ́ mọ́ tọlọ́kọ̀tà aládàá yóò mọ rò lọ́nà oko wọn ní alágbẹ̀dẹ ti jẹrin àwọn ilé bàbá rẹ̀ èjì wẹ́wẹ́ kò jẹ́ ilé náà já sàbẹ́ òjò wẹ́wẹ́ kò jẹ́ ilé náà já tìrè èjì dá òjò dá èjì ọba tètè dá ilé náà já ni mo gún dalẹ̀ méje lógún nìrè ilé bàbá tó bí ọlọ́mọ ogun alára àpájọ ògùn onírè wọn apàgbò ogun gbàjámọ̀ irú orí ní jẹ ogun oníkọ̀ làwọn amújẹ ogun mọ́làmọ́ làwọn ajẹkùrú funfun mọ́fàgbọ́ lọ ní ọlọ́yà níyà mi lè mọ́ mú jágbó afánjágbó Mrs. Akintomi Abímbọ́lá mama gold ẹyin tí Olódùmarè matron gbogbo lolo concept pátá bó o ṣe sọdún èyí ọdún tí ń bọ̀ àtúbẹ̀ láyé ìgbàlè rẹ̀ lé ní àwọlé rẹ̀ lé ní òní báwọn bùrìbùrìbùrì kọ́ báwọn jíjòyà wàá gbó bí olú gbogbo tí gbó láyé wàá gbó bí olú gbogbo tí rí gbò wàá pẹ́dẹ́ àwọn àgbàkan àkígun bí kákomi. màmá ẹ ti sọdún èyí náà nù ọdún tí ń bọ̀ àtúbà yín láyé prophet ló pé kí n mọ̀ kí yín kú ọdún lágbára Ọlọ́run ọba ẹ tún ṣe tẹ̀mí sí i.